àràkéńgé VDM mà ti di bàbá olóyè kẹ. bí ènìyàn bá gun ẹṣin nínú àwọn tí wọ́n ń pè ní ratel, ìyẹn ẹgbẹ́ àwọn alátẹ̀lé àbí ọmọlẹ́yìn gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ tó tún jẹ́ ìràwọ̀ orí ayélujára Martins Vincent Ose tí gbogbo ayé mọ̀ sí VDM àbí Very Dark Man, ẹṣin náà kò ní kọsẹ̀ rárá. Kò sí ohun méjì tó fa èyí ju ẹ̀bùn orí ràbàǹtẹ̀ kan tó wọlé wẹ́rẹ́ fún ọ̀gá àwọn VDM lọ. ṣèbí ṣàdédé la kàn gbúrò pé ọkùnrin VDM yìí ti wà nígboro ilẹ̀ Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. èyí gan kúkú kọ́ ni kàyéfì ibẹ̀, nítorí ọkùnrin VDM yìí kò ṣe máa rin ìrìn àjò kiri nítorí iṣẹ́ ìjàǹgbara àti ìjàfẹ́tọ̀ọ́ tó ń ṣe. àmọ́ ṣá lójijì la bá tún gbọ́ pé VDM ti wà ní ààfin Olúwo ti ilẹ̀ Ìwó lọ́dọ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ̀lú kejì. ní gbogbo ayé bá bẹ̀rẹ̀ sí ní méfò. VDM tó jẹ́ ìlúmọ̀ọ́ká pẹ̀lú ọba Olúwo tó náà jẹ́ ìlúmọ̀ọ́ká àti wọ̀kílùmọ̀ ọba. dájúdájú ọ̀rọ̀ náà gbọ́dọ̀ lápẹẹrẹ ká tó ṣẹ́jú pẹ́. wọ́n ní oyè ní VDM wá jẹ lọ́dọ̀ Olúwo. bí eré bí àwàdà ọ̀rọ̀ náà mà di òótọ́ lójú gbogbo ayé níwájú èrò tó lọ bí èṣù. ní ọba Adéwálé Àkànbí Olúwo ti ilẹ̀ Ìwó ti fi Very Dark Man jẹ oyè àtayéṣe gbogbo Nàìjíríà. nínú ọ̀rọ̀ Olúwo, kábíyèsí ní mo fẹ́ kí ẹ mọ̀ pé ọba aláyé kan ti wà láàrin yín nítorí èmi náà ti di ara yín nìyẹn nínú ẹgbẹ́ Ratel Movement tẹ́ ń ṣe. VDM, àwọn iṣẹ́ takuntakun láti fọ àwùjọ mọ́ tó ń ṣe ó wú mi lórí jọjọ. mo wá fẹ́ gbé iṣẹ́ fún ọ láti bá wa ṣa ẹ̀ṣà nínú àwọn ìwà àti àṣà wa lójúnà àti ṣa àwọn èyí tó burú kúrò nínú wọn. Olúwo tún tẹ̀síwájú pé iṣẹ́ àtúnlótò tẹ́ kúkú ń ṣe dára gidi gan. bẹ́ẹ̀ tí ń jà fẹ́tọ̀ọ́ àwọn èèyàn àti fún ìdájọ́ òdodo, gbogbo rẹ̀ pátá ló dáa lóòótọ́. àmọ́ ṣá o, mo tún fẹ́ kẹ́ ẹ mú òṣèlú mọ́, kẹ́ ẹ má kàn máa ṣe ìgbìyànjú lásán lórí òfò. nítorí iṣẹ́ ìtúnlótò ẹni tí yóò bá sì fọ ìlú mọ́ ni ó nílò agbára pẹ̀lú. fún ìdí èyí mo fẹ́ kẹ́ ẹ mú òṣèlú mọ́ ohun tí ẹ̀ ń ṣe. nígbà tí VDM yóò máa sọ̀rọ̀, ọ̀gá ẹgbẹ́ Ratel Movement gbóṣùbà fún Olúwo. ó sì fèsì báyìí padà pé kábíyèsí kẹ́ ẹ tó wí, àwa náà ti ń dọ́gbọ́n wọnú òṣèlú díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ ni, àmọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí làwa mú o. tó bá yá a ó kó ẹgbẹ́ òṣèlú wa jọ tá ó sì gbé lárugẹ débi tí a ó bẹ̀rẹ̀ sí ní máa fa àwọn olùdíje tí wọ́n ṣe é fọkàn tán nínú wa sílẹ̀ fún ipò òṣèlú. àmọ́ ṣá ẹ fún wa lásìkò díẹ̀ sí i. ẹ̀wẹ̀ VDM ò ṣàìtọ́ka sí pé ní ti òun ò lérò pé òun ṣetán láti di ipò òṣèlú kankan mú o ní pàtó, ṣùgbọ́n tí òun yóò túbọ̀ fi ọ̀rọ̀ náà ṣe iṣẹ́ ṣe. bẹ́ẹ̀ ò bá gbàgbé, VDM ní Olúwo ké sí bí ẹnu ọjọ́ mẹ́ta kan pé ọba yóò nífẹ̀ẹ́ láti gba àlejò rẹ̀ kí gbogbo èyí ó tó wá tẹ̀lé.